níṣẹ́ ni ìròyìn náà ló máa gba gbogbo orí ẹ̀rọ ayélujára nígbà tí wọ́n ní ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run ìní gómìnà àná ní ìpínlẹ̀ Kánò tó tún jẹ́ alága àgbà àná ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ìyún Alhaji Abdullahi Ganduje tí wọ́n ní ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run ni bàbá náà wà ní ìlú London lórílẹ̀‐èdè United Kingdom. Ṣùgbọ́n tí Ganduje tó ti sọ̀rọ̀ lórí awuyewuye tá ń gbé kiri yìí tó sì ti ń jẹ́ kó di mọ̀ wípé ọ̀tọ̀ ní nǹkan tí òun bá lọ sí ìlú London àti pé ọ̀rọ̀ ò rí bẹ́ẹ̀ gẹ́gẹ́ báwọn èèyàn bó ṣe ń gbé kiri. Ẹ rántí wípé lọ́sẹ̀ mélòó kan sẹ́yìn ni ariwo sọ lágbo òṣèlú orílẹ̀-èdè Nàìjíríà nígbà tí Alhaji Abdullahi Ganduje tó déédéé kọ̀wé fipò sílẹ̀ gẹ́gẹ́ bí alága àgbà ẹgbẹ́ òṣèlú APC tó sì kọ sínú lẹ́tà tó fi iṣẹ́ sílẹ̀ wípé nítorí ìlera òun ni òun fi kọ̀wé fipò sílẹ̀ àti pé òun fẹ́ lọ tọ́jú ìlera òun. Bó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀ èèyàn inú mọ̀ tẹ́lẹ̀ wípé nítorí òṣèlú ni Ganduje ṣe kọ̀wé fipò sílẹ̀ tí kìí ṣe pé nítorí pé ó fẹ́ tọ́jú ìlera nítorí pé wọ́n fagídí yọ ni. Ṣùgbọ́n nígbà táwọn èèyàn yóò rí òkodoro ọ̀rọ̀ ó ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu tánlọ́lọ́run ló fi agídí yọ Ganduje ìlú yàn gẹ́gẹ́ bí alága ìgbìmọ̀ tí ó rí sọ̀rọ̀ àwọn pápákọ̀ òfurufú lórílẹ̀‐èdè yìí. Àsìkò náà làwọn sì ń sọ pé ṣèbẹ́ni táláre òyà ó fẹ́ tọ́jú ààrẹ ìlọsí ti fún nípò míì yìí. Ṣá o níṣe ni ìròyìn ló bẹ̀rẹ̀ lọ́sẹ̀ tá a wà nú èyí wípé ara Ganduje ò yá gidigidi àti wípé ìlú London lórílẹ̀‐èdè United Kingdom lòun náà wà tó ti ń gba ìtọ́jú. Ohun tó tiẹ̀ jẹ́ kẹ́rù tó bọ̀ ọ̀pọ̀ èèyàn ni pé ìlú London náà ni ààrẹ àná tó ṣẹ̀ṣẹ̀ dolóògbé ajagunfẹ̀yìntì Muhammadu Buhari ìlú ti lọ ń gba ìtọ́jú kó tó di pé ó jáde láyé lọ́jọ́ 13 oṣù keje ọdún tá a wà yìí ìyẹn ọjọ́ àìkú tí ṣe Sunday ọ̀sẹ̀ tó kọjá. Nígbà tí ìròyìn ti ń jà rìnrìn ní ọ̀pọ̀ àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC iná ti ń wádìí ìpè ṣó lè jóòtọ́ pé Ganduje náà ti wà lẹ́sẹ̀ kan ayé àti ẹsẹ̀ kan ọ̀run. Nígbà tí ìròyìn sì kan Ganduje lára òun ló jẹ́ kó fi ọ̀rọ̀ síta láti ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ àti ibi tí nǹkan dé dúró. Nínú àtẹ̀jáde tí olórí òṣìṣẹ́ Ganduje ìyún Alhaji Muhammed Garba tó fi síta èyí tí tẹlifíṣàn Yorùbá Tòótọ́ rí ìròyìn jẹ́ kó di mímọ̀ pé kò sóòótọ́ nínú ìròyìn náà pé ara Ganduje ò yá àti pé ó wà lẹ́sẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run. Wọ́n ní ọ̀tọ̀ ní ti Ganduje ohun tó bá lọ bẹ́ẹ̀ ló ní bó bá ti ń ṣàìsàn àìsàn tó ní ṣe pẹ̀lú ọjọ́ orí ìyànpó tí ń dàgbà ni tó sì ní bí nǹkan kan bá ń ṣe àwọn yóò kéde síta kí gbogbo àwọn olólùfẹ́ pàápàá ọmọ ẹgbẹ́ òṣèlú APC kí lè máa fàdúrà ràn lọ́wọ́. Ṣùgbọ́n tó ní báyìí kò sí nǹkan tó ń ṣe Ganduje o kò lára ọ̀tẹ̀ lé.